Ojumo kárí ògo. Alájọ ògo máa wọlé. Alájọ ògo. Alájọ ògo. Alájọ ògo. Alájọ ògo. Ojumo kárí ògo. Alájọ ògo máa wọlé. Ojumo kárí ògo. Alájọ ògo máa wọlé. Alájọ ògo. Alájọ ògo. Alájọ ògo. Alájọ ògo. Jésus est mon ami, Jésus est jour. Jésus est mon ami de tous les jours. Jésus est mon ami de tous les jours. Il est lundi, de mardi, de mercredi, de jeudi, de vendredi, de samedi, de dimanche, de tous les jours. Jésus est mon ami de tous les jours. Jésus est mon ami de tous les jours. De lundi, de mardi, de mercredi, de jeudi, de vendredi, de samedi, de dimanche, de tous les jours. Jésus est plus haut. Jésus est plus haut. Satan est plus bas. Satan est plus bas. Satan est écrasé. Satan est écrasé. Jésus est plus haut. Jésus est plus haut. Jésus est plus haut. Jésus est plus haut. Satan est plus bas. Satan est plus bas. Satan est écrasé. Satan est écrasé.
áńgẹ́lì lọ́run wọ́n yìn Ọlọ́run alààyè. Èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ olóyìn bàbá. Áńgẹ́lì wọ́n yìn bàbá lógo. Áńgẹ́lì gbé Jésù wá. Áńgẹ́lì lọ́run wọ́n yìn Ọlọ́run alààyè. Áńgẹ́lì lọ́run wọ́n yìn Ọlọ́run alààyè. Èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ olóyìn bàbá. Ọlọ́run àgbáyé o, ẹ̀yin bàbá. Ní Olúwa lógo, gbé bàbá ga o. Ọlọ́run àgbáyé o, ẹ̀yin bàbá. Ní Olúwa o, ní Olúwa o. Ní Ọlọ́run àgbáyé o, ẹ̀yin bàbá. Àjíláyọ̀ àjíláyọ̀ àkókò Olúwa. Àjíláyọ̀ bàbá dúpẹ́ o. 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 Rere wá o, rere wá, rere wá o, rere wá, rere wá ṣe kéde afẹ́. 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 Ẹ wá wò, ẹ wá wò, ẹ wá wò, ẹ wá wò, ẹ wá wò t'Olùgbàlà ṣe. 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 Bàbá bọ́pẹ́ mi wá o wá láàyè. Bàbá bọ́pẹ́ mi wá o wá láàyè o. Ojú mi ó lè yọ o. Ojú mi ó lè yọ o. Bàbá bọ́pẹ́ mi wá o wá láàyè. Bàbá bọ́pẹ́ mi wá o wá láàyè o. Ojú mi tó lè yọ o. Ojú mi tó lè yọ o. Bàbá ìràpadàjọwọ́ ti fún ṣe Jíhófà ìràpadàjọwọ́ ti fún ṣe. Ìràpadàjọwọ́ ti fún ṣe Jíhófà ìràpadàjọwọ́ ti fún ṣe. You are wonderful. You are holy, Lord. You are the God of worship. You say, you are wonderful. You are holy, Lord. You are the God of worship. You say,
You have begun the work, did you say? Jehovah has begun the work, did you say? You have begun the work, did you say? Jehovah has begun the work, did you say? You are wonderful, you are holy, Lord. You have begun the work, did you say? You are wonderful, you are holy, Lord. You have begun the work, did you say? Orúkọ Jésù lẹ́mìta, Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Ìwọ tó bá mi rìn àjò mi nígbà gbogbo, ìwọ tó ń fẹsẹ̀ mi lọ́nà nígbà gbogbo, ìwọ tó ń darí mi láti mọ mú kí gbogbo ògo yín kó mọ jẹ́ tìrẹ nínú ayé mi nígbà gbogbo fún dídára rẹ tí mi ní gbogbo ọ̀nà. Mo sọ wípé ṣe àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Èmi kí ọmọ yìí ológo mo sọ wípé ṣe fún ìjẹ́rìí agbára àti wàhálà yìí rẹ nígbà gbogbo nínú ayé mi. Ìwọ tó ń bá mi rìn gbogbo rìn àjò mi tó fi mi sílẹ̀ lémi nìkan. Ìwọ tó di mú pẹ̀lú agbára rẹ èyí tó fi mú mi rìn káàkiri àyè láti mọ bọ́ ní bojú ṣe owó àti bí àti wà láti dààmú. Ìwọ tó ń jẹ́rìí wàhálà yìí rẹ nígbà gbogbo nínú ayé mi láti mọ sọ bí di gbígbòrò fún rere ní gbogbo gbà. Ògo ni fún orúkọ rẹ bàbá mi èmi mímọ́ àtóbi jù lórọ̀ fẹ́ gba ọpẹ́ Olúwa gbẹ́ èyí bọ́mọ yìí ológo Ọlọ́run ọba àwọn ọba Olúwa àwọn olówó Ọlọ́run àwọn Ọlọ́run fún ìjẹ́rìí wàhálà yìí rẹ nígbà gbogbo nínú ayé mi fún dídára rẹ sí mi ní gbogbo ọ̀nà èyí fún ìyẹra lógo nígbà gbogbo nínú ayé mi ní gbogbo ọ̀nà ìwọ tó mú kí ògo ìyẹra kọmọ jẹ́ tirẹ̀ ní gbogbo gbà ní gbogbo ọjọ́ nínú ayé mi ògo ni fún orúkọ rẹ èyí ni fún orúkọ rẹ ògo ni fún orúkọ rẹ èyí ni fún orúkọ rẹ títí ayé lèmi yóò mọ gbé orí ayé mọ orúkọ lógo òṣìṣẹ́ ọba àwọn ọba Ọlọ́run àwọn Ọlọ́run agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù amen. À ń kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Ruth orí ìkọkànléníogún ìyẹn 21 títí dé ìkẹtàléníogún 23 ìyẹn àwọn ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ó parí orí ìkejì la fẹ́ kà báyìí. Mo bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Ruth obìnrin Moabu náà sì wí pé ó wí fún mi pẹ̀lú pé kí ìwọ kí ó fara mọ́ àwọn ọ̀dọ́mọkùnrin mi títí wọn ó fi parí gbogbo ìkórè mi. Naomi sì wí fún Ruth aya ọmọ rẹ̀ pé ó dára ọmọbìnrin mi kí ìwọ kí ó máa bá àwọn ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀ jáde kí ó má bàa ṣe bá ọ pàdé ní oko mìíràn. Bẹ́ẹ̀ ni ó fara mọ́ àwọn ọmọbìnrin ọ̀dọ̀ Bóásì láti mọ pèsè ọkà ìtì. Ìparí ìkórè ọkà bárílì àti ti àlìkámà ó sì wà lọ́dọ̀ ìyákọ rẹ̀. Amen. Àtẹ̀síwájú ní àwọn ẹsẹ̀ Bíbélì ní àná a rí pé ibi tá a bá dé náà ni wípé Naomi sì wí fún aya ọmọ rẹ̀ pé ìbùkún ni fún ẹni tó ń ṣoore fún alààyè àti fún àwọn òkú. Ìyẹn Bóásì ní sọ̀rọ̀ nípa rẹ̀. So nínú àwọn tí a rí dìbò gẹ́gẹ́ bí kókó ní àwọn kan tó lọ́ọ́ fẹ́ kí mi àti ẹ̀ka mọ̀ ní wípé kí ni ká mọ̀ sí jẹ́ni tí ó ń sojú ayé ká mọ̀ sí jẹ́ni tó yẹ pé kí ni ó ń súre lẹ́nu ṣùgbọ́n ní ọkàn rẹ̀ ó ń gégùn fún àwọn ènìyàn ká mọ̀ sí jẹ́ni tó yẹ pé kí ni tó bá ti ríyàn yóò mọ̀ sí dáadáa sóńtàn ṣùgbọ́n kété tí ó tàn bá ti kọ̀yìn sí a rí pé yóò bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àìdára àbí ṣe ìbàjẹ́ ẹni yẹn ní tó tún dàbí rẹ̀ ní wípé kí ni ká mọ̀ sí jẹ́ ẹni tó jẹ́ wípé kí ni àǹfààní tara rẹ̀ nìkan ní mọ̀ sí kí ni mọ̀ wá. So ètò tó wá dàbí rẹ̀ a rí pé àwọn mìíràn tí a tún rí dìmú nínú rẹ̀ òun náà ní wípé kí ni ká jẹ́ olótìsọ àti olódodo nínú gbogbo ní tó tún wá dàbí rẹ̀ náà tó ní wípé kí ni ká jẹ́ ni tó ṣoore fún gbogbo ènìyàn. A mọ̀ sí rí wípé ẹnìkan ló yẹ àbí ẹnìkan ní ó yẹ láti ṣoore fún àbí láti mọ̀ ṣoore fún. A rí pé nípa ṣíṣe eléyìí ayé wa yóò tún mọ̀ tẹ̀síwájú fún rere kì í ṣe pé ó mọ̀ tẹ̀síwájú rere nìkan
Ọlọ́run tó wá mọ dábìrà ọ̀rọ̀ tuntun rere nínú ayé wa tó bẹ̀rẹ̀ níbi wípé kí ni àwọn èèyàn mọ̀ rí wa ẹ̀rù ó sì máa bá wọn dára fún yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. So nínú ohun tí àwọn ṣe bí ìtàkàlẹ̀ owó tọ́nà fẹ́ kí èmi àti ẹ̀ka mọ̀ òun náà ni pé Ruth padà ṣàlàyé àwọn nǹkan mìíràn tí ó ti sọ sẹ́yìn pé Ruth kàn sọ wípé ẹni tóun ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ orúkọ tí ń jẹ́ ni bó ṣe jẹ́ ni kò sọ àwọn mìíràn tí Bóásì sọ. So lẹ́yìn ìgbà tí Naomi ti súre tán fún Bóásì tó ti sọ̀rọ̀ ẹni tí Bóásì ṣe ìgbà Ruth tún wá sọ fún Naomi wípé kọ̀tàn síbẹ̀ ó tún sọ wípé èmi ò gbọ́dọ̀ lọ sínú oko mìíràn láti lọ wá jíjẹ àti mímu ṣùgbọ́n nínú oko òun ni kí n ti mọ wá jíjẹ àti mímu yẹn pé kí n mọ wà pẹ̀lú àwọn òṣìṣẹ́ àwọn ọkùnrin rẹ̀ títí tí gbogbo àkókò ìkórè yóò fi ṣe kí ni o yóò fi kọjá. Amen. Ní àkọ́kọ́ láàrin ohun tọ́nà fẹ́ kí èmi àti ẹ̀ka mọ̀ ní wípé kí ni níwọ̀n bàtà bá sì dúró lórí ẹsẹ̀ wa pẹ̀lú níbi tóun fi wá sí, níwọ̀n bàtà bá sì ń tẹ̀síwájú láti máa rìn lójú ọ̀nà tó fi wá sí, níwọ̀n bàtà bá sì ń wà níwájú rẹ̀ nígbà gbogbo, níwọ̀n bàtà bá sì jẹ́ ẹni tí ó jẹ́ létí ọmọ tó ń gbọ́ràn láti mọ̀ ṣe gẹ́gẹ́ bí àwọn àṣẹ tó bá pa fún wa nígbà gbogbo, á rí wípé kí ni òun ṣetán láti mọ̀ mú wa ṣe kòǹgẹ́ ẹni tí ó sọ wípé wá ìdààmú rẹ̀ yẹn ó tó gẹ́. Amen. Kí ni yóò sọ? Ìdààmú rẹ̀ yẹn ó tó gẹ́. Èyí fẹ́ mọ̀ kí nìkan tí ọjọ́ ohun kan tí ó ń pọkàn rẹ tó mọ́kàn rẹ pòrúurú. Èyí fẹ́ mọ̀ kí ni àwọn kan tí ó ń là kọjá tó já àwọn kan tí ó jẹ́ wípé kí ni òun wò wípé bóun ló ṣe fẹ́ bọ́ nínú rẹ̀. Èyí fẹ́ mọ̀ kí ni àwọn kan tó mú kí ẹ̀mí rẹ̀ kó pin àbí kí ọ sọ ìrètúnú wípé eléyìí ó ti tán. So Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún èmi àti ẹ wípé kí ni kò tí ṣe kí ni o kò tí tán ó sì tún kù ìjà àbúrátà. Gẹ́gẹ́ bó sọ fẹ́mi náà níjọ́ kìíní àná ó ní wá fọkànbalẹ̀ àwọn ènìyàn ni wọ́n sọ wípé ó ti tán fún ọ, àwọn ènìyàn ni wọ́n sọ wípé láyé òní ríràn lọ́wọ́ òní dìde, ṣùgbọ́n òun Ọlọ́run alààyè òun ó sọ fún mi wípé ó ti ṣe kí ni o ó ti tán, òun sì wà pẹ̀lú mi láti ràn mí lọ́wọ́. Gbọ́ Ọlọ́run sọ̀rọ̀ ó sì mọ ọ̀rọ̀ rẹ̀ ṣe lónìí èmi ni o lóòótọ́ etí débi tí mò ń lọ ṣùgbọ́n ọkàn mi balẹ̀ nítorí pé mo gbọ́ lọ́rọ̀ ẹgbẹ́ kó máa ṣe kí ni o máa débẹ̀, nítorí pé tọ́lọ̀ bá dé òun ó mọ̀ débi kan yóò ṣe kí ni o yóò mọ̀ débẹ̀. Amen. Ohun kan tó nídìí ni pé láti máa gbé nínú ìfẹ́ rẹ̀ nínú àṣẹ rẹ̀ kó máa rìn lójú ọ̀nà rẹ̀. Mo tún tẹnu mọ́ lẹ́ẹ̀kan sí i máa gbé nínú ìfẹ́ rẹ̀ máa gbé nínú ìdarí rẹ̀ àti nínú ìtọ́ni rẹ̀. Ibi tó bá fẹ́ kó wà òun ni kó ṣe kí ni o òun ni kó wà. So àwọn kan tó bá sì yẹ kó ṣe òun ni náà ni kó mọ̀ ṣe kí ni o kó mójútó kó sì mọ̀ ṣe wọ́n. A rí pé nípa ṣíṣe léyìí ògo ọmọ jẹ́ ti Ọlọ́run, gbogbo bá ti jẹ́ ti Ọlọ́run inú Ọlọ́run yóò mọ̀ dùn sí ìwọ náà, ibẹ̀ tí wà tí Ọlọ́run bá ti ń dùn sí ìwọ náà ó rí wípé ohun gbogbo tọ́ sí ọ tó nídìí ẹ lọ́lọ́mọ fi lé ọ lọ́wọ́. So èyí pè mí àti ẹ̀yin ṣàkíyèsí wípé kí ni má ṣe sọ̀rọ̀ ìtúnú lórí ohun tí wọ́n ń wò wípé kí ni kò sọ́nà àbáyọ kankan mọ́. Ìtọ́nà fẹ́ kí èmi àti ẹ̀ka mọ̀ nìyẹn. Ìṣẹ́jú pérése àbí àkókò pérése àbí ọjọ́ pérése tí ò tó nǹkan rárá àtọ̀ ló kù fún ọ ló kù fún mi ló kù fún ẹnì kọ̀ọ̀kan wa tí àpẹẹrẹ wa ní àyànfẹ́ Ọlọ́run tá a sì ń rìn nínú ìfẹ́ Ọlọ́run. Ìjẹ́ pé kí ni a ṣalábàápàdé ẹni tí yóò sọ wípé wá ò gbọ́dọ̀ ṣe dààmú mọ́. Ibo ni Bóásì ti mọ Rúùtù rí? Ará Móábù àwọn abọ̀rìṣà. Ìjọ ni Bóásì Rúùtù wọnú ìlú pẹ̀lú Naomi. Kìí ṣe pé bí ó ti lóṣù ẹ̀gbọ́n gbàtàbẹ̀ nígbàtàbẹ̀ àní ìgbà tí wọ́n padà dé ọbọ̀ sàkókò ìkórè. Ìyẹn ní pé bọ́ sàkókò ìkórè nígbà tó dijọ́ kejì kí nǹkan tí wọ́n sì wọ́n wà jíjẹ múmu lọ ni ibi tó sì lè rí jíjẹ múmu ibẹ̀ náà ni wọ́n sọ wọ́n wà lọ. Rúùtù ló tún lọ. Naomi ó sọ fún pé lọ síbi báyìí. Èyí tó sọ fún Naomi ni wípé màá lọ ẹnikẹ́ni tí mo bá rí orí ọ̀fẹ́ lójú rẹ̀ ló wí. Naomi náà sọ wípé ọmọ mi máa lọ kọ́ lọ ṣáájú rẹ̀ lọ. Ó sì lọ Ọlọ́run sì ṣáájú rẹ̀. Ẹ wá wo ibi tọ́lọ́run darí rẹ̀ sí. Inú oko Bóásì tó jẹ́ ìbátan
ọkọ Naomi kò wá sí pọ́ dárí ẹ̀ síbẹ̀ nìkan ó wá tó mú rí orí ọ̀fẹ́ ojú rere àti àánú níbẹ̀. So ìyẹn sọ fẹ́ mi àti ẹ náà wípé kí ni níwọ̀n bá tí èmi àti ẹ tá bá ti jẹ́ni tó ń tẹ̀síwájú láti mọ rìn nínú òtítọ́ àtòdodo nínú ìfẹ́ Ọlọ́run alààyè Ọlọ́run ṣetán láti mọ darí wa lọ síbi tí a ti gbé pàdé olóore wa. Ẹni tí ó sọ fún wa wípé kí ni wo nítorí nídìí yẹn mọ̀ sí wàhálà kankan lórí rẹ̀ gẹ́gẹ́ bí amen àti pé irú ẹ̀ náà lọ ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yẹn. Èmi tèmi pé ronú wípé bó ní ṣe rí mílíọ̀nù kan àti àbọ̀ tí fi ra máṣíìnì tuntun nítorí iṣẹ́ mi. Ẹ wo nǹkan tó gbé mi débẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tí mo bá lọ mọ́kàn wípé nígbà tí mo ti wà ládùúgbò lágbájá ẹ jẹ́ kí ìyàdọ̀ rẹ̀ kí n jẹ́ lọ bèrè nǹkan báyìí bóyá ìkan yẹn yóò ràn mí lọ́wọ́ kí n jẹ́ fi mọ mánéjì tí mo níná kí mo fi ra yí mọ pẹ̀lú tí mo ná títí tí fi rí ìjọ tó ló fi pèsè mílíọ̀nù àkàn àtàbọ̀ tí fi ra tuntun tó ṣiṣẹ́ bí mo tí mo fẹ́. Òun tàn tí mo bá lọ sọ́dọ̀ rẹ̀ ó sì wà fún mi ṣùgbọ́n ìwà àwọn kan tí ó ṣẹlẹ̀ o mo bá mú dé nǹkan yóò bá ṣiṣẹ́. Mo tún pè tó fún mi òṣìṣẹ́ ó ní kí n mú wá àwọn pààrọ̀ rẹ̀ ó tún pààrọ̀ rẹ̀ mo tún kò tún ṣiṣẹ́ mo tún mú padà mo tún pààrọ̀ rẹ̀ kò tún ṣiṣẹ́. Ọba ní kí n fọ̀rọ̀ lẹ̀ máṣíìnì yẹn gangan irinṣẹ́ yẹn gangan kí n gbé wá àkílẹ̀ tó fi ṣiṣẹ́ nígbà tí ń gbé lọ. Ọba ní àkíní ò ṣiṣẹ́ ó nìna nígbà tó wá wò ó nìdànà kò lè ṣiṣẹ́ nítorí wípé kí ni eléyìí àwọn ìgbà wọn ti lọ. So àwọn kan tó fún mi àwọn nǹkan ìgbàlódé ni mo ní ìgbàlódé náà ni lèmi náà fẹ́ ló bá kí mi náà fi ṣe kí ni sómi wọn kò lè bára wọn mu tó pé kì í ṣe bí àwọn èbó ṣe ṣe kò jọra wọn kò lè ṣiṣẹ́ kò lè bára wọn ṣiṣẹ́. So tí mo lè ṣe ní pé kí ni kí n wá bó ní ìṣẹ̀ra máṣíìnì tó mo ní ọ̀rọ̀ orí náà kì í ṣe pé ibi ìṣẹ̀ra máṣíìnì tó ó ní mo á wò wípé ó ṣe kàn má nìyẹn eléyìí tó ṣe yìí ọmọ ṣe kí ni ó ní kódà ó ní kí n wọ́n pélé sí wa. Mo sọ fún pé ìlọ́po mẹ́ta ìtì ká sọ pé ìdá kan nínú ìlọ́po mẹ́ta owó tí ọkọ̀ gbà láti fi sọ irinṣẹ́ mi ẹ̀ di tuntun tí gẹ́gẹ́ bí mo sì fẹ́ yẹn ìdá kan nínú ìlọ́po nínú ìpín mẹ́ta ló ní kí n mú wá. Mo sọ fún mi pé nígbà tí mo wá owó yẹn bó jẹ́ pé yíyá náà ni mo lọ yá mo padà kó fún ó sì ṣe ọ sọ irinṣẹ́ ẹ̀ di tuntun kí wá sí pé ó ṣe nìkan o kí sí pé ó sọ irinṣẹ́ ẹ̀ di tuntun nìkan o ọba tó ṣe ó tún ṣe dájú ètè mi kan tó ń fojú sí lọ nípa kí ni ìdarí Ọlọ́run kẹ́bílẹ̀ kí n máa wò pé kí ni mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kí mo ṣe kí ni. So èyí wá tún mú mi rántí wípé àdúrà tá à ń gbà ojoojúmọ́ tẹ̀yìn mọ́ mú láwàdà tẹ̀yìn ọ̀kà kún yẹn ara àdúrà náà ni o wípé kí ni tí ó ṣẹlẹ̀ àbí ohun tí ó ṣẹlẹ̀ tí olóore mi ò fi tọ̀ mí wá àbí tí fi tọ̀ olóore mi lọ àbí tá fi pàdé ara wa. Ẹni àwọn ohun tó ṣẹlẹ̀ tí èmi fi tọ̀ yín lọ ẹni tí mo wá lọ sádùúgbò yẹn tí ọba yín pé kò bá sí pé nǹkan kan bẹ tí ó pè mí fún èmi ọba tí lọ àdúgbò yẹn nítorí pé kò sí kan tí mo fẹ́ mú bẹ́ẹ̀ ó sì pè mí lọ síbẹ̀ mo kàn rántí náà ni wípé ẹni yìí mo ti rí ti pẹ́ jẹ́ kí n yàdọ̀ rẹ̀ àti pé nǹkan báyìí bẹ tí ó jẹ mí lógún ẹ jẹ́ kí n wò nítorí pé ó yẹ kó lè ní. So nǹkan kan ní mọ́ ṣẹlẹ̀ tí mo ṣe kí ni tí yẹn fi mọ́ pàdé olóore nìyẹn. Now kí ni táwa sọ débẹ̀ nínú ẹsẹ̀ ìkọkànlélógún yẹn náà láti wà òun tá sọ débẹ̀ ni wípé kí ni Ọlọ́run náà sọ pé òun náà ṣetán láti mọ gbé ìwọ náà ga sí lójoojúmọ́ gẹ́gẹ́ bó ṣe ṣe nínú ayé mi. Ọlọ́run ṣetán láti mọ ṣe ohun tuntun ara rere ayọ̀ tó lógo tó tayọ èyí tí wọ́n ti wò wípé kí ni ọ̀nà wo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ronú pé ọ̀nà wo ló gbégbà èyí tí wọ́n wò wípé kí ni kò sí ìrètí mọ́ fọ wo Ọlọ́run sọ wípé mọ́ sọ ìrètí nù. Òun ti ṣètò ẹni àwọn kan sílẹ̀ láti jẹ́ olùrànlọ́wọ́ fún láti gbé ọ dìde ṣùgbọ́n ohun tó nídìí ni wípé kí ni gbogbo tí ń bá wá sọ ní gbogbo gbà lójoojúmọ́ yẹn má jẹ́ olùgbọ́ nìkan má jẹ́ ẹni tí wọ́n sọ pé òótọ́ ọ̀rọ̀ ni lásán nìkan ṣùgbọ́n jẹ́ olùṣe ọ̀rọ̀ náà yẹn pé gbọ́ gbà kó sì mú wá sí ìmúṣẹ nínú ayé rẹ̀ tó bá ti ń ṣe léyìí wọ́n pè yọ rọrùn fún ọ láti mọ wà níbi tó náà fẹ́ kọ́ wà yọ rọrùn fún ọ láti mọ ibi tó fẹ́ kọ́ ibi tó láti mọ rìn sí ibi tọ́lọ̀ fẹ́ kó rìn sí yóò rọrùn fún ọ láti mọ ṣe àwọn nǹkan tí Ọlọ́run bá fẹ́ kó ṣe yóò rọrùn fún ọ láti mọ wá ojú rere àti ìrànlọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo yóò wá rọrùn fún ọ láti mọ ṣe fi ìgbẹ́kẹ̀lé àti ìrètí rẹ síbi kankan bí kò ṣe pé ọ̀dọ̀ ta ni o ọ̀dọ̀ Ọlọ́run nìkan. tó bá ti wá ń ṣe lẹ́yìn ó rí wípé kí ni ní gbogbo gbà ló mọ pàdé àwọn tó tọ́ sí ọ
tó yí ọ gẹ́gẹ́ bí olórí àti aláàánú láti fọ́ dìde àti láti sọ di nílá. Amen. So Ruth wá sọ fún mi pé kí ni ó ní kí n má sì lọ síbi kan lọ pèsè oko mọ́. Kí ló tó fi ní kọ́ mọ́ lọ síbi kankan kọ́ mọ́ lọ sóko mìíràn nítorí pé ti wò wípé kí ni tó bá lọ sóko mìíràn kò dájú pé wọ́n fún láàyè yóò wà tún ṣe wàhálà kò fẹ́ kó ṣe wàhálà kankan mọ́ ètò tún dàbí rẹ̀ kò fẹ́ kí ó tún wá kó tún mọ̀ dààmú kó tó di wípé yóò sì kí ni yóò rí jíjẹ yóò rí mímu fún ara rẹ̀ àti fún ìyá ọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ti Rúùtù yìí tó jẹ́ pé kí ni ó yọ wàhálà ìdààmú kó lọ́rọ̀ rẹ̀ láti mọ rí jíjẹ àti mímu fún ara rẹ̀ àti fún ìyá ọkọ rẹ̀. Mo sọ fún ọ pé Ọlọ́run fi èmi àti ẹ náà lọ́kàn balẹ̀ wípé kí ni òun náà ṣetán láti ṣe títí èmi àti ẹ náà wípé àti jẹ àti mú àbí ó lè má jẹ jíjẹ ó lè má jẹ mímu ní tiẹ̀ kó jẹ́ pé nǹkan míì lọ́jà àwọn nǹkan tí ó ṣe kí ni tó ń le àti mú kí gbogbo ẹ̀kọ́ bọ́ sí ìrọ̀rùn fún ọ àbí kó já sí ìrọ̀rùn fún ọ àbí kó lé kó tẹ̀ ọ lọ́wọ́ láì múra kankan dání ìkáwọ́ òun Ọlọ́run àlàyé ló wà. So jẹ́ni tó nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀, jẹ́ni tó ń gbé nínú ìfẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń gbé nínú ìfẹ́, jẹ́ni tí òun wá ojú rere Ọlọ́run, jẹ́ ẹni tó ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo láì sinmi àti ní àṣàrẹ̀, jẹ́ni tó ń gbàdúrà ní gbogbo gbà ní òrèdóòrè tọ̀sán tòru láì sinmi àti ní àṣàrẹ̀. Máa rántí òfin àti àṣẹ Ọlọ́run kò sì mọ̀ mọ́ wá ṣiṣẹ́. Ètò tún dàbí rẹ̀ ni wípé kí ni máa jẹ́ ẹni tó nínú dídùn sí gbogbo ènìyàn, máa jẹ́ olóòótọ́ sí gbogbo ènìyàn, jẹ́ kí bẹ́ẹ̀ ni rẹ̀ kọ́ mọ jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ rẹ̀ kó sì mọ jẹ́ bẹ́ẹ̀ kọ́. wàá mọ̀ lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. So máa jẹ́ ẹni tó nínú dídùn láti máa ra àwọn mìíràn lọ́wọ́ láti dìde, kì í sí láti máa ra àwọn mìíràn lọ́wọ́ láti parun. Jẹ́ ẹni tí ó nínú dídùn láti máa káàánú àwọn ọmọ ẹnìkejì, láti máa wá ọ̀nà àbáyọ fún ìṣòro wọn, yálà nípa ìmọ̀ràn àbí nípa ìfífúnni. Ó jọ pé onírúurú ọ̀nà ni a ti lè ṣe olùrànlọ́wọ́ fún àwọn mìíràn. Gẹ́gẹ́ bí mo sọ, a ti lè ṣe ìfífúnni fún àwọn mìíràn, kì í ṣe nípa owó nìkan, kì í ṣe nípa aṣọ nìkan, kì í ṣe nípa fífúnni ní bàtà àbí oúnjẹ nìkan. No, nípa ìmọ̀ràn rẹ o lè ṣe kí ni, o lè ṣe fífúnni fún ẹlòmíràn. Amen. A rí pé tó bá ti ń ṣe lé pẹ̀lú ọkàn kan láì retí àti gbọ́ ohunkóhun kan padà, tó bá ti sí lára wọn tó jẹ́ pé kí ni wọ́n mọ̀ fi ẹ̀rín àti ọ̀yàyà àti ojú rere bá ènìyàn ṣe, ṣùgbọ́n nínú ọkàn wọn wọ́n mọ̀ fi yàn gégùn. Tó bá ti sí nínú àwọn yẹn, mo sọ fún wípé kí ni èmi ò fẹ́ mọ nǹkan náà tọ́jú nǹkan tó ń pòrúurú ọkàn rẹ. Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún ọ, Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún mi wípé fi ara rẹ ní ọkàn balẹ̀, má da agbárí rẹ láàmú, má jẹ́ kó rí ọ fọ́ láì nítumọ̀, má jẹ́ kí ọkàn rẹ kó pòrúurú láì nítumọ̀. Fi ọkàn balẹ̀, gbogbo nǹkan yẹn yóò rojútù lọ́wọ́ kan láàrin ìṣẹ́jú kan sí ìkejì. Irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí tèmi, irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí mi. Ẹ̀wọ̀n kan mílíọ̀nù kan àtààbọ̀ àtijọ́ ọmọdé mọ́sán rò náà ni pé tí ì bá ṣe Ọlọ́run ta ló lè ṣe irú kan bẹ́ẹ̀? Èmi ò rí ìrì. Nàmbà wà, owó yẹn ò sí lẹ̀, owó tó béèrè mo ṣẹ̀ṣẹ̀ lọ yá ni. Ẹni tí mo wá yáwó lọ́wọ́ rẹ̀, àní èmi ò lọ bá o, mo kàn pé lórí aago ni pé lápáyà mọ̀mọ́ nídìí iye báyìí. Ó ní kí n mọ̀ wọ̀rí, ó sì fún mi lọ́jọ́ pé kí n ọjọ́ yẹn tó pè mí ò tẹ́ tó fọkàn sí, ẹni wá tó ṣẹ̀ tó ń pè mí wípé lọ́nà jẹ́pọ̀ ní onídìí owó ní ọ̀wá gbowó yẹn mọ́ ni. Nígbà tí ilẹ̀ èṣù tẹ́ni ẹ tí ò rí mi mọ́, wọ́n á sì ṣe lọ bọ́ tó láti lọ. Owó tó fi yàwó àti wọn ṣe mọ́ ilé ọkà kí láti wá yàwó. Tí ó bá sí Ọlọ́run ta ló lè ṣe irú kan bẹ́ẹ̀? Ọ̀tọ̀ síbẹ̀ àmọ́ àwọn kan náà tí mo ti ní ìtọ́jú pé kí ni mo ti wò wípé irú kí lélẹ́yìí o, àǹfààní kan lélẹ́yìí, irinṣẹ́ kan ni mo ní ìjẹ́sí kí ni ọwọ́ àkùbí ti gbèrò ẹnìkan bí táwọn sọ̀rọ̀ kan wò kí ni ọ̀rọ̀ táwọn bá sọ ọba bí kí ọkàn sọ ẹ bá dáa sọ̀rọ̀ tán èmi tẹ̀ tí mi kí gbé ọ̀dà bọ̀ kọ́ balẹ̀ lẹ́yìn àtàlàfíà ọba ni ọ̀rọ̀ asọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ kan wà ló já ọ̀rọ̀ ó ní ṣé mo nídìí irinṣẹ́ yẹn lóòótọ́ ni mo ní tí mo bá rówó èmi ọ̀rà o òun gbogbo lówó lọ́wọ́ o ṣé ẹ mọ̀ kan tó ṣe
ó ṣe kí ni ó ní owó oṣù lọ́wọ́ òun ṣùgbọ́n òun ò lọ yá òun ò kó fún mi kí n lọ ra iṣẹ́ ọ lọ yá owó kó fún mi kí n fi ra iṣẹ́ sọ ọmọ ìgbà tí ń dá padà ni ṣé mi mọ̀ sọ fún ẹ mọ̀ ìgbà tí ìrówó yẹn ti dá padà ó ní ti dá padà kí n fọ̀rọ̀ lẹ̀ ìjọsìn kókó ni pé kọ́ńtà ti tẹ̀mí lọ́wọ́ kí n sì rí irinṣẹ́ yẹn rà mo yé mú sí o ìní kò rọ̀ fún yín o nítorí mo wò pé ìwọ gẹ́gẹ́ nílò owó láti ṣiṣẹ́ ọ wà yáwó láti fi ṣiṣẹ́ tiẹ̀ ọ wá fẹ́ lọ yáwó láti kó fẹ́mi kí mi fi ra irinṣẹ́ ti tèmi tá a bá fẹ́ mọ̀ tàn yẹn gan-an ṣébi láà mọ̀ tàn ìní kò rọ̀ fún yín ìjọ kejì kọ̀ wá tó lò wọ́n wà ìjọ kẹta lọ́wọ́ nígbà tí ilẹ̀ sùn ló pé kí n má bínú wípé òjò ní òjò kan wọ̀ wá ṣé mo pé ọjọ́ ètò di ìjọ kẹta àbí ìjọ kẹrin ó kówó yẹn wá o òun ló tó fowó yẹn lé mi káàkiri pé ibo mo wà níwò yẹn ti wà kí n wá gbowó yẹn ó kó yẹn fún mi mo gbowó yẹn báyìí mo ní irọ́ ni mo tún ń kà lọ́wọ́ mi ò mo ní àyè bí ẹni bẹ́ẹ̀ wà lẹ́sẹ̀ lè sí ìsàwọ́ sí ìsìn kìíní owó bẹ́ẹ̀ lọ́nà ṣùgbọ́n mo tún wò wípé sí olóòótọ́ ni mo wá rí wípé lóòótọ́ àti lódodo ọlọ́run lọ́lọ́run ọmọ sí kìíní o yọ ọmọ jẹ amen tọ́ ẹ pé ènìyàn mo bá gbẹ́kẹ̀lé tí mo bá gbójúlé kódà mi lójú pé màá ró yẹn mọ́ padà ara ní sẹ́yìn o ẹ wá wo ìwà àrò yẹn dá padà lásìkò tí mo ti wò pé ọ̀rọ̀ owó yẹn yóò dìjà sẹ́wọ́n kọ́ ọ̀rọ̀ owó yẹn kò dìjà tí má ti pé ẹni tí ìrówó yẹn ń gbé kí n mọ́ ẹni tó wá yáwó lọ́wọ́ rẹ̀ ó ní kí n fọ̀rọ̀ lẹ̀ àárín ara wọn lélẹ́yìn kò sí nǹkan tọ́kàn mi ilé kúrò fún yín tí ìbá sì ẹni pé ó lé lóṣù mẹ́fà àbí oṣù mẹ́jọ kí n tó rí ìdajì kò lẹ̀ ọjọ́ kí n mọ́ wọ̀rí sẹ́wọ́n pé ìyókù tó kù kò gba gbogbo ẹ̀ bí mo tún ṣe rí díẹ̀ lọ orí kí n gbàgbé lórí yòókù amen ọlọ́run ní ṣiṣẹ́ báyìí so gba ọlọ́run yẹn gbọ́ gbẹ́kẹ̀lé ọlọ́run yẹn rìn nínú ìfẹ́ rẹ̀ kò sí tí ò lè ṣe kíni o tí ò lè ṣe ẹ wá wò yàtọ̀ kan tí ń bí wọn fẹ́ ká kíyèsí mo fẹ́ sọ́lẹ̀ fún akálẹ̀ bá a mọ̀ wípé tọ́lọ̀ bá ń sọ pé ká ṣe kankan kò sí àwàdà nínú ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ẹ mọ̀ pé tí mo sọ títí ìtọ́sẹ̀ ní inú ọ̀sẹ̀ tó lọ kọjá sí ọ̀sẹ̀ yìí èmi ọ̀tọ̀ níbi tí èmi ń lọ ọ̀tọ̀ níbi tí mo lọ tí mo fi yàdọ̀ rẹ̀ ìyẹn pé èmi mo gbéra tí mo lọ bá nǹkan kan ló ṣẹlẹ̀ tí mo fi lọ tí mo fi yàgbẹ́ ẹ wá wọlé òun lọ wá bá mi èmi kọ́ ni mo lọ bá so tí a máa sọ fún wípé kí ni gbàdúrà ìṣẹ̀lẹ̀ wo ni ó ṣẹlẹ̀ tí olórí mi ò fi tọ̀ mí wá àbí tí fi tọ̀ la àbí tá fi pàdé ara wa mọ́ ní àwàdà o gbà fi ìtara gbà nítorí pé kí ni ọlọ́run nìkan ló mọ bó ni ó sì jẹ́ àwọn kan bẹ ọyẹ kọ́ lọ bá ní àwọn kan bẹ ọyẹ kí wọ́n wá bọ̀ ní àwọn kan bẹ ojú ọ̀nà ti pàdé ara yín àwọn kan bẹ ẹjà gidi ìjà lẹ́fi pàdé ara yín bóyá ẹ kọlu ra ní àbẹ́tẹ̀ra yín mọ́lẹ̀ ni o lẹ́wọ̀ ìjà yóò gbóná débi wípé nígbà tí ìjọba parí báyìí méjèèjì ẹ bá jì báyìí yóò bá ti wípé yóò bẹ̀rẹ̀ sí ìrànlọ́wọ́ ọ̀nà kọ́nà lọ́nà nígbà ohun kan tó kàn ṣe pàtàkì nínú rẹ̀ àti ìṣẹ́ ni wípé kí ni mọ̀ ń sun gbogbo nínú ìfẹ́ ọlọ́run gbogbo tó lọ́n bèrè lọ́wọ́ èmi àti ojú yẹn lọ máa ń sun gbogbo nínú darí ọlọ́run mo tún gbọ́ ọlọ́run ga nínú ayé ẹnìkan ẹ wo kíní yìí nínú ìnáwó ọdún tí ń bọ̀ àti aṣọ tẹ̀yìn tẹ̀ ń kọrin wọ̀ nínú ìnáwó ọdún tí ń bọ̀ ni mo ti wò wípé nígbà tí ń bá ariwo jọ díẹ̀ nínú àwọn kan títún láti sọ láti fi mú iṣẹ́ ìránṣẹ́ kó tún tẹ̀síwájú kó tún dùn owó jù bẹ́ẹ̀ lọ nígbà tó bá di ọdún tí ń bọ̀ kátórí dá mọ́ ẹ̀pẹ́ ọlọ́run ṣe ìyanu ní ti rówó ṣàjọ pọ́n nǹkan pọ́n méje ogún pọ́n àmọ́ ṣàjọ kó tó jùbọ́ owó ti pé ṣe mọ̀ wípé ẹni tí ìmọ̀rì tí ń rírí pàápàá tí mọ̀ sí ń sọ̀rọ̀ òótọ́ tó bá dé wájú mi ilẹ̀ mẹ́ni ti ṣe àyàfi tó tọ̀ gẹ́gẹ́ máa fúnra rẹ̀ sọ wípé òun lòún ṣe báyìí òótọ́ wá nọ́mbà mi kan ló ṣe pè mí ó sì jọ sọ̀rọ̀ òótọ́ ló kó wọn ránṣẹ́ ó kàn ní kó wọn ránṣẹ́ wípé kó wọn kàn kó owó yẹn fún mi wípé òun rí nǹkan tí mo ṣe wípé ó dùn mọ́ òun náà ó tó ti kó nígbà tí mo ti kó wá mo sì wípé ojú ẹsẹ̀ ìtọ́wá sí mi ní ẹ̀dẹ̀ ni pé àwọn ìtọ́wá sí mi ní ok ó ti wà lẹ́ẹ̀tì pé owó nìkan ló kù láti fi parí yòókù mo sì lọ parí rẹ̀ náà pẹ̀lú aṣọ tẹ̀ wọ̀ yẹn ọlọ́run ló ṣiṣẹ́ yẹn so mo sọ gbogbo kan wọ̀nyí fún akẹ́lẹ́ bá mọ̀ wípé kí ni ìtọ́lọ́run sọ wípé kí ni má bẹ̀rù fọkàn rẹ balẹ̀ ìṣòro yòówù kó lè wà nínú ọkàn rẹ òun ní agbára láti mú ọ pàdé ẹni tó sọ fún wípé mọ́ dààmú mọ́ ṣe wàhálà mọ́ ó kó oṣù mélòó tọ́dún yìí parí
a wà ní oṣù kẹjọ, láti ní oṣù keje ni ọ̀rọ̀ ti yanjú. Oṣù kẹjọ, oṣù kẹsàn-án, oṣù kẹwàá, oṣù kọkànlá, oṣù kejìlá, ó sì tún kó oṣù mẹ́fà. ẹwà àkókò tèmi face tèmi fojú sọ́nà sí láti ṣe. Kò sí òfin títí ní ìdálójú pé yíṣẹ́ owó yìí ó pé o èso pé pẹ̀lú àwọn ìnáwó tó pọ̀ lẹ́ẹ̀tọ́ máa ju ẹ̀wà àwọn ọ̀nà tó náà gbígbà. So mọ̀ ń sọ gbogbo àwọn ẹ̀rí títóbi Ọlọ́run fún ọ láti sọ fún ọ wípé kíni nígbà tó lọ sọ fún ọ wípé fọkànbalẹ̀ gbogbo yòókù kò lè jẹ́ sùn tó wà láyé rẹ̀ bó ti wù kó lágbára tó òun ní pàtàkì láti sọ kíni láti sọ di pẹ̀tẹ́lẹ̀ fún ọ. Òótọ́ ọ̀rọ̀ ni tọ́lọ̀ ń sọ fún ọ, òótọ́ ọ̀rọ̀ ni tọ́lọ̀ ń sọ fún mi. Nígbà tó lọ sọ wípé níwọ̀n bàtọ́ bá ti jẹ́ létí ọmọ tó ń gbọ́ tó ń gbà tó sì ṣe ìfẹ́ rẹ̀ ojoojúmọ́ lòun mọ̀ gbé ọ̀gá lòun ó sì mọ̀ gbé ọlékè sí lójoojúmọ́ òun ó sì mọ̀ ṣe ohun tuntun ara nínú ayé rẹ̀. Ọlọ́run ọ̀parọ́ òtítọ́ ọ̀rọ̀ pọ̀nbélé lohun tí ń sọ nítorí pé kíni ó ń ṣe nínú ayé mi. Ìjọ làwọn ní oṣù kẹjọ yìí ẹ wá àwọn nǹkan tọ́lọ̀ ti ṣe ní oríṣiríṣi àwọn tí mo náfààní àti rántí láti sọ yìí àwọn tí ìrántí àti àǹfààní àti sọ́ńkọ́. So tó bá gbọ́ Ọlọ́run gbọ́ ó ní òun ọ̀gbọ́dọ̀ lọ rúùtù ọ̀gbọ́dọ̀ lọ sí oko mìíràn àbí síbi ọ̀dọ̀ ẹni kankan láti oṣù kìíní inú oko rẹ̀ ni kó ti wá mọ̀ sí kìíní kó ti wá mọ̀ kórè. Ó ní títí tí àkókò ìkórè ò fi kọjá lọ. Àti ọba kórè títí àkókò ìkórè ò fi kọjá lọ ṣé oúnjẹ tí wọ́n nílé kò ní tó wọ́n jẹ ti ọdún mélòó ẹgbẹ́ ẹni tí wọ́n fi di oúnjẹ yẹn tán number one. Èkejì nínú ohun tí wọ́n tún kó wọ́n tún ní àǹfààní wọ́n tún tà nínú rẹ̀ ìjẹ́pẹ́ yóò tún sọ wọ́n dolówó ètò tó mọ̀ sí wípé kí ni gbogbo tí Naomi ti pàdánù yẹn gbogbo ẹ̀ ló ṣe kí ni yóò tún padà rí padà. Nígbà tó bá dọ̀la a máa tẹ̀síwájú orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mọ̀dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ aago fún alákòókò aago ń tari gidi gan àti lọ́jọ́ tó lọ púpọ̀ tó bá dọ̀la a máa tẹ̀síwájú nínú rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mọ̀dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ìjẹ́rìí wà láàyè rẹ̀ nígbà gbogbo nínú ayé mi fún ìjẹ́rìí títóbi rẹ̀ nígbà gbogbo ayé mi láti mọ gbé mi ga ní ọ̀tun láti mọ ṣòwò tuntun ara rẹ̀ nínú ayé mi ní ọ̀tun ní ojoojúmọ́. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé rẹ̀ bàbá mọ̀dá gbogbo ògo yọlá padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣe mo gbé orúkọ rẹ̀ ga èmi yìn ọ́ lógo fún ìjẹ́rìí agbára àti ìwàlẹ́ àti títóbi rẹ̀ nígbà gbogbo nínú ayé mi fún gbogbo ara rere ayọ̀ tí wọ́n ṣe nínú ayé mi nígbà gbogbo fún gbogbo ohun mèremère ọ̀tun ògo tí wọ́n ṣe nínú ayé nígbà gbogbo ètò pé wọ́kọ̀ dẹ́kan àti mọ mú ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ ní gbogbo wa ògo ní fún orúkọ rẹ̀ ìyìn ní fún orúkọ rẹ̀ ògo ní fún orúkọ rẹ̀ àtòlùsọ bàbá gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn títà ìlú ìgbémọ̀ ní mọ̀ orúkọ rẹ̀ ga àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àǹfààní láti orí ọ̀fẹ́ látọ̀ga tó tàbí tí mo tó rí gbà láti lè gbọ́ ohùn rẹ̀ àì láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ láti lè gba ìdarí àti tọ́ni àti kọ́ni tuntun mìíràn ní ọjọ́ tòní fún ìdàgbàsókè bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé mo gbé ọ̀gá mo ìyẹn ológun mo fọpẹ́ yàtọ̀ fún orúkọ rẹ̀ èyí fún àǹfààní tó ga tó tọ́ tó lẹ̀ àti orí ọ̀fẹ́ tí ọ̀lẹ́gbẹ́ tí olódì wọn èyí tí mo tó rí gbà ní ọjọ́ tòní lọ́dọ̀ rẹ̀ àì láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ láti lè gbọ́ ohùn rẹ̀ àì láti lè gba ìtọ́ni àti kọ́ni tuntun mìíràn àì láti lè mọ kíni ìfẹ́ láti wọ̀ ní sí mi àti gbogbo ètò rere tí wọ̀ ní fún mi láti mú àsìmúṣe ògo ní fún orúkọ rẹ̀ bàbá ògo ní fún orúkọ rẹ̀ ọmọ ayé rẹ̀ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn ó gbé orúkọ rẹ̀ ga mọ́dá gbogbo padà sọ́dọ̀ ọmọ sí àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dúpẹ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo tí ń ṣe ilẹ̀kùn ògo fún gbogbo tí ń ṣe ilẹ̀kùn gbéga fún gbogbo tí ń ṣe ọ̀run ṣeré gbogbo èyí tí wọ́n Ọlọ́run ṣe fún mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí mo tún ti gbọ́ ní òwúrọ̀ èyí fún gbogbo ara rere ayọ̀ tí ó sì tún bẹ̀rẹ̀ nínú ayé mi ní ọ̀tun gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe èyí fún àní gbogbo lẹ́kọ̀ọ́ rere ayò ògo tó ga tó rẹ̀ pé tó lójú wọn èyí tí wọ́n tún ti ṣe fún mi ní òwúrọ̀ yìí àní fún gbogbo ọ̀run ṣeré ọ̀run ìgbéga gbogbo èyí tí wọ́n tún ti ṣe fún mi ní òwúrọ̀ yìí pàápàá jùlọ fún gbogbo àwọn ara rere ayò ológo jùlọ tí wọ́n tún ti bẹ̀rẹ̀ ṣe ní ayé mi fún gbogbo ìgbéga ọ̀tútù tí wọ́n tún mú kó dé báyìí nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ èyí tí wọ́n tún mú gbọ́dọ̀ Olúwa ògo ní fún orúkọ rẹ̀ Olúwa ògo ní fún orúkọ rẹ̀ bàbá ìtòrò pé ẹ̀rí rere ayọ̀ rẹ̀ tọ́ka tó káwọn tó lè gbé tó dìdú mọ́ ìwọ tó mú kọ́ bẹ̀rẹ̀ nínú ayé mi nípa orí ọ̀fẹ́ àtàánú rẹ̀ èyí yọ bàbá ògo yọ ọmọ ayé rẹ̀ gbà ọpẹ́ Olúwa gba ẹ̀yìn
Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Ògo ni fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá nínú orí ọ̀fẹ́ àtàánú rẹ ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo ń béèrè fún ìdáríjì nínú orí ọ̀fẹ́ àtàánú rẹ tó ga tó tọ́ jùlọ. Bàbá bójú wo rẹ̀ ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, kó sọ mi di mímọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá nínú orí ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga yìí tó pọ̀ tí ò lè gbẹ́ tó lójú wọn. Bójú wo lè bàbá ṣàánú fún mi, ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa ṣàánú fún mi, ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ ni mo béèrè fún o. Olúwa àní ṣàánú fún mi, ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àní ṣàánú fún mi, ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Nínú orí ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga yìí, ó yá sọ mi di mímọ́. Nínú àánú àti orí ọ̀fẹ́ tó ga yìí, ó yá sọ mi di mímọ́. Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mi di mímọ́. Nínú àánú àti orí ọ̀fẹ́ tó bójú wo lè aṣọ wọn, ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi, ó yá sọ mi di mímọ́. Tí gbogbo agbára tó yá sọ mi di mímọ́. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé o, nínú orí ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga jùlọ, ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì. Gbogbo ohun yòówù kò wù tá lè kọ́ nípa mi níbi ní búburú láì dára, ó yá fi pa wọ́n rẹ́. Nínú àánú àti orí ọ̀fẹ́ tó ga jùlọ, ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sàn ní Káfárì fi wẹ̀ mí mọ́, fi sọ mi di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù Kristi tó sàn ní Káfárì nínú àánú àti orí ọ̀fẹ́ tó ga jùlọ, Ọlọ́run ayérayé ó yá fi dá mi láre ní gbogbo ọ̀nà. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi. Ayérayé bàbá nínú àánú àti orí ọ̀fẹ́ tó ga jùlọ, ayé mi ò fẹ́ mọ̀ kí ni àwọn nǹkan tí kọ́ nípa mi níbi ní búburú láì dára, èyí yòówù kó wù jẹ́. Bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan ó yá fi pa gbogbo rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan ó yá fi pa gbogbo rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan ó yá fi pa gbogbo rẹ̀. Ayérayé bàbá àní gbogbo yòókù tí kọ́ nípa mi níbi ní búburú láì dára, àní èyí ò fẹ́ mọ̀ àwọn wo ni wọ́n kọ́ àti bí egbò ni wọ́n kọ́ ṣe. Ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan ó yá fi pa gbogbo rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan ó yá fi pa gbogbo rẹ̀. Nínú àánú àti orí ọ̀fẹ́ tó ga jùlọ, ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan Káfárì ó yá fi wẹ̀ mí mọ́, ó yá fi sọ mi di mímọ́, ó yá fi wẹ̀ mí mọ́, ó yá fi sọ mi di mímọ́, ó yá fi wẹ̀ mí mọ́, ó yá fi sọ mi di mímọ́. Bàbá fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mí mọ́, ó yá fi sọ mi di mímọ́. Tí gbogbo agbára tó fi ń jọlọ́run nínú àánú àti orí ọ̀fẹ́ tó ga jùlọ, ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan Káfárì ni ó yá fi dá mi láre, àní gbogbo ọ̀nà fi dá mi láre, ní gbogbo ọ̀nà ó yá fi dá mi láre, níwájú ẹnikẹ́ni yòówù kó yẹ yá fi dá mi láre. Ẹ̀jẹ̀ Jésù Kristi yá fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù Kristi yá fi dá mi láre, ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan Káfárì yá fi dá mi láre. Àìníwájú gbogbo ènìyàn kéèyàn yòówù yẹ, àìníbi gbogbo yòówù kó yẹ, Ọlọ́run ayérayé bàbá ní gbogbo ọ̀nà, ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀sẹ̀ nǹkan Káfárì ó yá fi dá mi láre, nípa àánú àti ó yá fi dá mi láre ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Sórí gbogbo àwọn àdúrà yìí tá à ń gbà yìí, má fi ṣàwàdà o. Kálukú wọn ló ní iṣẹ́ títí wọn o. Kálukú wọn ló ṣe kíni ló ní iṣẹ́ títí wọn. Tó bá dúró pé àdúrà tá à ń gbà lójoojúmọ́, tá a bá ń gbà lójoojúmọ́, iṣẹ́ kan náà kọ́ ni wọ́n sí ní ojoojúmọ́ o. Iṣẹ́ ọ̀tún ọ̀tún. Má gbàgbé wípé kíni àwọn tí wọ́n ń lépa ènìyàn níbi àwọn òsinmi o, ojoojúmọ́ ni wọ́n tún agbára wọn ṣe láti máa ka ẹ̀sùn síyàn lọ́rùn, láti máa sì dájọ́ ènìyàn, láti máa kọ nǹkan ibi nípa ènìyàn nítorí pé kíni kí wọ́n lè báyé ènìyàn jẹ́. So nípa ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló ti lè bọ̀. Ègún àti èpèjì àti májẹ̀rẹ̀ ojoojúmọ́ ní sagbo pàtàkì láti máa fi àmì sí ọ lára, èyí tó jẹ́ pé gbogbo kíbi tó bá dé láyé ó lè mọ ní àǹfààní àti lè mọ kọ̀ǹtírólì rẹ̀. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló lè wẹ̀ ọmọ, ló sì lè pa gbogbo àmì rẹ̀, ló sì lè sọ ọ́ di mímọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló lè dán láre níbi gbogbo yòókù tó bá wà pẹ̀lú agbára Ọlọ́run. So tó bá ń fi àwọn àdúrà yẹn ṣeré, ó kù sí ọ lọ́wọ́. Káwọ́ méjèèjì sókè. Mo tẹnumọ́ fún wa, ìwọ tó bá ní ògo tó fẹ́ lò láyé, ìwọ nìkan ni àdúrà yìí ṣe tiẹ̀. Ìwọ tó bá ní ìrẹ̀rẹ̀ tó bá ní kan gidi tó fẹ́ ṣe láyé, òun kan ni àdúrà yìí ṣe tiẹ̀. Ṣùgbọ́n ìwọ tó bá ní ògo tó fẹ́ lò láyé, mọ̀ pé àdúrà yìí tirẹ̀ ni. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayé rẹ̀ bá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ayé rẹ̀ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí èmi ò fi lè mọ borí gbogbo àwọn tí ń pè àwọn ní alágbára àti Ọlọ́run nínú ayé tó pé ìwọ nìkan ni Ọlọ́run, ìwọ sì nìkan alágbára. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún ọ, ó yá gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún ọ, Olúwa gbé wọ̀ mí lójijì. Èyí tí èmi ò fi lè mọ borí
àní tí fi mọ tẹ̀lé gbogbo àwọn ẹni bí gbogbo àwọn ìka àwọn tí wọ́n pẹ̀lú àwọn alágbára sí ní ọlọ́run nínú ayé bá nítorí pé ìwọ nìkan ní ọlọ́run ìwọ nìkan ní alágbára bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ àyè láti mọ borí wọn láti mọ tẹ̀lé wọn bá àyè láti mọ jẹ gàba lé wọn olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ láti ọ̀rọ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ̀ láti ọ̀rọ̀ kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyè kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti ọ̀rọ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ̀ èyí tí èmi fi lè mọ tẹ̀lé gbogbo ẹnikẹ́ni yóò kó wọ́n dání pé ní kí n pè é alágbára yàtọ̀ lọ́run nínú ayé bá ìjọba pé ìwọ nìkan ní ọlọ́run nìkan ẹgbàá tí mo tẹ́lẹ̀ agbé wọ̀ mí agbára tí mo kọ́ lù láti mo tẹ́lẹ̀ agbé wọ̀ mí sẹ́ni orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi di iná àti ara nínú rẹ̀ àpáta ìdìgbòlù nínú rẹ̀ láti mọ kọlù àti láti mọ jórun àti láti mọ lọlọlọ yẹn gbogbo tí ń ṣe ọ̀tá ègún àti ìgbéran àti gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ibi àti gbogbo agbára wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ó yá dà sínú mi lójijì iná mi mímọ́ àti agbára rẹ dà bàbá ó yá gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù Kristi ó yá sọ mi di iná àti ara nínú rẹ àní sọ mi di iná àti ara nínú rẹ àní láti mọ ọrùn àní gbogbo tí ń ṣe ọ̀tá àti ògùnkùn àti èkó àti ìgbèrò àti agbára gbogbo ọrùn pápátá àní láti mọ kọlù wọn láti mọ jó wọn rún àní láti mọ lọ wọn lórí ní orúkọ Jésù yá sọ mi di iná àti aṣọ ní agbára nínú rẹ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe àní kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi di iná àti ara àtàpátá dìgbòlù nínú rẹ àní láti mọ ọrùn láti mọ jó ọrùn àní láti mọ kọlù àní láti mọ lọlùlù àní láti mọ fún ọtútù gbogbo tí ń ṣe ègún ègbà àti májèmọ àti gbogbo agbára àti àwọn níbi Amẹ́ríkà gbogbo Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ kọ́ sọ mi di iná àárá àti àpáta dìgbò lónìí rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ gbogbo ẹnikẹ́ni tó bá kọlù mí kọ́ mọ fún tútù èyí tí mo bá kọlù kọ́ mọ di ìlọ̀lúlú ìtumọ̀ ẹni wípé kí n di ẹni tí a kì í yọ lẹ́nu ẹni tí a kì í kọlù ẹni tí a kì í gbin lára ẹni tí a kì í rúbi sí nítorí gbọ́dọ̀ tó ó ní ẹni bá kọlù òun afọ́tútù ẹni tó bá sì kọlù báyìí alọ́lùlù ni so mú ọ̀rọ̀ yẹn wá sí ìmúṣẹ inú ayé rẹ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ kọ́ wá sọ mi di àpáta àti agbára àti àpáta nínú rẹ gbogbo ẹnikẹ́ni tó bá kọlù kó bẹ̀rẹ̀ sí fọ́tútù èké tí má sì kọlù kó bẹ̀rẹ̀ sí di ìlọ̀lùlù ti gbogbo agbára tó fi ń jọ lọ́rùn àdúrà rẹ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára àti aṣọ rẹ mo fẹ́ gbé wọ̀ mí lójijì yà sọ bí dà pátá àti ní àjọlò nínú rẹ yà sọ bí dà pátá àti ní àjọlò nínú rẹ àìní gbogbo ọ̀nà mi ní gbogbo rẹ àti pátá àìní gbogbo ẹnikẹ́ni tó bá kọlù yà kọ́ bẹ̀rẹ̀ sí di fọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí fọ́ tútù ẹnikẹ́ni tó bá kọlù yà kọ́ bẹ̀rẹ̀ sí di ìlọ̀lọ́lọ́ Olúwa iná mi mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì àìkọ́ wa sọ bí di iná àti ara àtàpátá ìdìgbòlù nínú rẹ ìjẹ́ pé gbogbo ẹnikẹ́ni yóò kó wù kọ́ jẹ èyí tó bá kọlù mí akọ́ bẹ̀rẹ̀ sí fọ́ tútù ẹnikẹ́ni tó bá ṣe kọ́ bẹ̀rẹ̀ sí lọ́lùlọ́ àìkú gbogbo ẹnikẹ́ni tó bá kọlù mí akọ́ bẹ̀rẹ̀ sí jóoru tẹ́rù ti gbogbo agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára ìdẹ́ mi mímọ́ àti agbára rẹ mo bẹ̀rẹ̀ gbé wọ̀ mí lójijì ìdẹ́ mi mímọ́ àti agbára rẹ mo bẹ̀rẹ̀ gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mi ò fi lè mọ gba ire èyí tí mi ò fi lè mọ kọ́ọ̀rẹ́ jọ èyí tí mi ò fi lè mọ ríire lò tí mi ò sì lè mọ ṣe rere ẹ gbọ́ mi dáadáa ayé kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mi ò fi lè mọ gba ire èyí tí mi ò fi lè mọ kọ́ọ̀rẹ́ jọ èyí tí mo fi máa ríre lò èyí tí mo fi máa ṣàṣeyọrí ọyọ oríire nínú ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá
iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí èyí tí mo fi lè mọ gba ire ní gbogbo gbà èyí tí mo fi lè mọ kọ́ oore jọ ní gbogbo gbà èyí tí mo fi lè mọ rí ire lò ní gbogbo gbà èyí tí mo fi lè mọ ṣàṣírí ayọ̀ rere nígbà gbogbo lọ́jọ́ gbogbo nígbà ayé mi bàbá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún bàbá ó yá gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún ẹlẹ́dàá ó yá gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ọlọ́run àtòbí jùlọ ó yá gbé wọ̀ mí lódìdí ayé bàbá láti ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ títọ́ bí àjùlọ rẹ àmọ́ fi òwúrọ̀ ayé ó yá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ sẹ́yìn. Àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù àlọ nígbà karùn-ún káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí àyè fi mọ gbà mí ní gbogbo ọjọ́ ayé mi níbikíbi ó kò tí mo bá dé láti mọ tayọ àti láti mọ rógòlò amen ayé rẹ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí àyè fi mọ gbà mí níbikíbi ó kò tí mo bá dé láti mọ ṣe rere àti láti mọ tayọ àti láti mọ rógòlò láì mú ìnira àti ìdíwọ́ kankan dání káwọ́ méjì tí kò gbàdúrà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí èyí tí ayé fi mọ̀ gbà mí nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo yòókù òkèlè wa àyìn láti mọ ṣorere àyìn láti mọ tayọ àyìn láti mọ tí yóò gbogbo àti láti mọ ní àṣírí ayọ̀ rere ní orúkọ Jésù àgbé wọ̀ mí Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ sẹ́ ìjẹ́pẹ́ níbi gbogbo yòókù òkèlè jẹ́ láyé àyìn ayé mọ̀ gbà mí àyìn láti mọ ṣorere àyìn láti mọ tayọ àyìn láti mọ ológoro àyìn láti mọ ní àṣírí ayọ̀ rere gbogbo Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù fún àdúrà gbà káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà kẹfà bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi yóò fi lè mọ ṣe kòǹgẹ́ ire ní gbogbo gbà èyí tí èmi yóò fi lè mọ ṣe alábàápàdé olóore aláàánú mi ní gbogbo ìrìnàjò ayé mi èmi tí mo fi lè mọ wà níbi tó yẹ kí n wà láti lè rógòlò ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀tọ̀ níbi tó yẹ kí wọ́n wà tí wọ́n ti ṣe rere ọ̀tọ̀ níbi tí wọ́n ṣe kí ni o tí wọ́n lọ wà wọ́n wá ń jìyà wọ́n wá sọ pé oṣù àtàjẹ́ kan ṣe wọ́n no oṣù àtàjẹ́ ò ṣe wọ́n àwọn ni wọn ò ní agbára láti lè wà níbi tó yẹ kí wọ́n ṣe kí ni o tó yẹ kí wọ́n wà ṣùgbọ́n tó bá ti ní agbára láti lè wà níbi tó yẹ kó wà kì í sí oṣù àtàjẹ́ àti ìbéèrè ká ti bàbá táì wèrè ta ní yàrá ìyàwó tó Ọlọ́run sọ̀rọ̀ ẹnìkan wà sọ́gbẹ́ kọ̀ sọ̀rọ̀ ó tàn ti sinwin ó ti kú dànù ó ti run dànù wọ́n ti gbàgbé ìran rẹ̀ káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè mọ wà níbi tí ó yẹ kí n wà láti mọ rógòlò láti mọ ṣe rere àti láti mọ ṣe alábàápàdé olóore àtàláàánú mi ẹ̀yà gbé wọ̀ mí ó ti di àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí ó ti di iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí ó ti di èyí tí mo fi lè mọ wà níbi tó yẹ kí n wà àyè láti mọ rógòlò àyè láti mọ ṣe rere àyè láti mọ ṣe alábàápàdé àwọn olóore àwọn aláàánú àwọn olùrànlọ́wọ́ mi bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè wọn bá gbé wọ̀ mí ó ti di iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún gbé wọ̀ mí ó ti di iná mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè mọ wà níbi tó yẹ kí n wà ṣẹ èyí tí mo fi lè mọ gbégbé sáwọn gbèsè yẹ kí n gbé Olúwa kún mi gbé wọ̀ mí ó ti di Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù sọ ma pé agbára kan lọ́rọ̀ Ruth lọ́wọ́ láti lè gbé ìgbésẹ̀ wípé òun ọmọ tẹ̀lé Naomi lọ sí ìlú tí ò dé rí níbi tí ò ti gbé ní ẹbí tí ò ní ara ó sì pa gbogbo ọlọ́run rẹ̀ tì òrìṣà àwọn gbogbo ọ̀pá tì ọ̀pá ẹbí àti ara tì ọ̀pá bàbá àtìyá tì ó tẹ̀lé Naomi lọ sí ìlú Bethlehem ti Juda sọ pé agbára kan ló wà nínú ayé Ruth tó sọ fún Naomi pé jẹ́ kí n lọ ọ̀dọ̀ ẹnikẹ́ni tí èmi bá ti rí orí ọ̀fẹ́ kí mi lọ kórè kí n lọ sa ẹ̀rọ oúnjẹ nínú oko rẹ̀ sọ pé agbára kan náà ló wà nínú ayé rẹ̀
tó tún fi lọ tó jẹ́ pé oko àkọ́kọ́ ẹgbọ́n ó ní oko àkọ́kọ́ tó kọ́kọ́ dé kò tí lọ sóko oko àkọ́kọ́ tó kọ́kọ́ dé báyìí oko buasi ni bóyá ìṣe bá olórí ìkórè sọ̀rọ̀ olórí ìkórè lọ́wọ́ náà sọ pé ọ̀gá ò sí ní o jẹ́ kó ọ̀gá kó dé kí n sọ fún ọ̀gá tọ́gà bá wí ó sì gbà sí lẹ́nu láì kò bẹ̀rù pé tọ́gà bá dé bóyá ọ̀gá bá òun wí àbí ọ̀gá ò ní bá òun wí ó sì gbà sí lẹ́nu gbẹ́kọ̀ mẹ́ta kí ni agbára kan ni nígbà tí buasi náà tún dé bí wọ́n ṣe pọ̀ tó kì í ṣe rúùtù nìkan ló wà lára àwọn tí wọ́n wá kó ẹ̀rọ̀rùn ìkórè àkókò ìkórè wọ́n pọ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe pọ̀ tó yẹn rúùtù nìkan ni buasi fojú sí lágbè tàlélẹ́ agbára kan ló ṣiṣẹ́ yẹn so tọ́lọ̀ bá yí ọ fi tara gbàdúrà á lọ nígbà kejì káwọn méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá iná mímọ́ àti agbára ẹ̀dá olùwàgbéwọ̀ mi lódìdí ètí èmi ò fi lè mọ bá orí ọ̀fẹ́ àtòjúre àti ọ̀nà rere rẹ pàdé àti tí ènìyàn gbogbo olùwàgbéwọ̀ mi lódìdí àdúrà ẹ̀dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún olùwàgbéwọ̀ mi lódìdí iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún olùwàgbéwọ̀ mi lódìdí ètí èmi fi lọ bá orí ọ̀fẹ́ àánú àtòjúre àti ọ̀nà rere rẹ pàdé àti tí ènìyàn gbogbo àìníbi gbogbo yòówù òkè ìrètí láyé olùwàgbéwọ̀ mi lódìdí olùwàkùn fún agbára olùwàkùn fún ẹ̀mí mímọ́ 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 iná mi mímọ́ àti agbára rẹ dà bàbá gbéwọ̀ mi lódìdí iná mi mímọ́ àti agbára rẹ dà olùwàgbéwọ̀ mi lódìdí láti ọkọ̀ bàbá mi ṣe mẹ́ olùwàkùn fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi ń bá orí ọ̀fẹ́ àánú àtòjúre àti ọ̀nà rere rẹ pàdé àti tí ènìyàn gbogbo ní gbogbo ọjọ́ ayé mi kí yóò kún ìwọ̀n láyé olùwàkùn fún ẹ̀mí àti agbára rẹ sẹ́yìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù mọ̀ ń tẹnu mọ́ máa mú àdúrà yìí láwàdà sẹ́ni pé ìkọ̀ kankan lẹ̀ kì í ṣe pé àwọn nǹkan tí mo kọ́lẹ̀ là ń ṣe kí ni n ti ń jáde nínú ọ̀rọ̀ Ọlọ́run àti bí a ṣe ń gbé wálé náà ṣe ń julẹ̀ sẹ́ni pé mi gangan sọ pé gbà dáadáa mi ò sí nínú wípé kí ni mọ̀ ń sọ fún mi gbogbo gbà bí mo sì lè mi gan ń gbà nítorí pé kí ni kọ̀ yọ mi gangan sílẹ̀ sọ tí wọ́n bá wá mú láwàdà ó kù sí ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n sì mọ̀ sọ ìwọ tó bá ti mọ̀ pé ògo rẹ kò wúlò fún ọ máa wùlẹ̀ jù kó wà lọ́wọ́ Sátánì gbà kó lọ́wọ́ Sátánì gbà kó lọ́wọ́ ègbó àti ìgbéra kó fún mi kí n mọ́ bọ́ọ̀lù tó bá kọ̀ látọ́ wá fẹ́ gbà nǹkan rẹ wá sọ fún mi màá gbé nǹkan rẹ fún ọ ìní bọ́ fún àwọn aláìtó kí mo ti mọ̀ pé ìwọ ló ní ìgbà tó ti ṣètò lóní kí n mọ́ bọ́ọ̀lù lọ ohun kan tó ṣe pàtàkì tí mo fẹ́ kọ́ mọ̀ ni pé àwọn tí mo ti lò máa ń bèrè lọ́wọ́ mi o ibi tí mo lò dé yẹn òun náà ní ìdàpadà fún ọ nítorí pé wọ́n ló gbé fún pé kí n mọ́ bọ́ọ̀lù so ọkẹ́ mọ́ bọ́ọ̀lù ọ̀sán ju pé kí Sátánì mọ́ bọ́ọ̀lù lọ nítorí pé Sátánì òun ìrẹ́dà sí ìdàpadà fún ọ yóò dára fún wa orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ọjọ́ mi ṣe mọ́ pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run alààyè ọ̀yá pẹ̀lú òjò tí ń rọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run alààyè yìí gbogbo tí ń ṣe ayé mi ọ̀yá bẹ̀rẹ̀ sí sun jáde láti ilẹ̀ fún mi láì kó èèyàn kankan lẹ́yìn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bí ìlọ́jọ́ lè ṣe mọ́ pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run alààyè tí òjò tó wá sí jáde pẹ̀lú bọ́ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé gbogbo tí ń ṣe ayé mi ní orúkọ Jésù Kristi ní ọ̀pọ̀lọpọ̀ ní àyè tó lẹ́sẹ̀ kọ́yà bẹ̀rẹ̀ sí sun jáde láti ilẹ̀ wa nítorí pé tójò bá sí lọ sílẹ̀ ilẹ̀ ń tutù ní ilẹ̀ sì mú àwọn èso rẹ̀ jáde gbọ́ àní bí ìlọ́jọ́ lè ṣe mọ́ àní pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè àní pẹ̀lú òjò tí ń rọ̀ yìí ní orúkọ Jésù Kristi ìwọ ilẹ̀ ọ̀yà gbogbo tí ń ṣe ayé mi ìṣeré mi wọ́n yà bẹ̀rẹ̀ sí kó jáde lọ́pọ̀lọpọ̀ ọ̀yà bẹ̀rẹ̀ sí kó wọn kó jáde lọ́pọ̀lọpọ̀ àní tó bá kókó òkúrò mi tó ọ̀yà bẹ̀rẹ̀ sí kó gbogbo tí ṣe jáde fún lọ́pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ gbogbo tí ṣe jáde fún mi lọ́pọ̀lọpọ̀ àní ní àdúrà lẹ́sẹ̀ pọ̀ àní ju bí wọ́n ti lérò lọ nípa agbára àti àṣọ náà wà láàyè. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ náà bá sì ṣètò àti lóògbó yín ẹ dákun ẹ mẹ́jọ kọ́ wà lọ́wọ́ Sátánì ẹ gbà kẹ́ kú fèmí kí wọ́n bá yín lò ìjọ tẹ́ bá ṣe tẹ́ ẹ béèrè rẹ̀ tó bá ti kú ọ̀la ní kẹ́ béèrè lọ yín fi dá padà fún yín so yóò sì dára fún yín so ẹ má jẹ́ ká fi àdúrà yìí ṣeré orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó ní ilẹ̀ yóò mú àsùnkún ayọ̀ rẹ̀ wá ní ọ̀rọ̀ Ọlọ́run wí ilẹ̀ yóò ṣe kí ni yóò mú àsùnkún ayọ̀ rẹ̀ wá kí ni à ń sọ pé ilẹ̀ yóò mú àsùnkún ayọ̀ rẹ̀ pé ilẹ̀ yóò mọ so èso gidi àti òrèrè jáde nínú rẹ̀ nítorí ká sọ pé gbogbo nǹkan góòlù ní wúrà ní inú ilẹ̀ ní gbogbo wọn ti kí ni wọ́n ti ń jáde wá orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́
mo sọ̀rọ̀ àṣetẹ̀lé ọ̀yá ìwọ ilẹ̀ bẹ̀rẹ̀ sí mú àsùkò jáde wá fún mi gbogbo ire ayọ̀ tó tọ́ sí mi ju bí mo ti lérò lọ ọ̀yá bẹ̀rẹ̀ sí pọ̀ jáde fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbọ́ ìwọ ilẹ̀ àìbí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ pẹ̀lú agbára àti àṣọ Ọlọ́run aláṣẹ ọ̀yá gbogbo tí ń ṣe eré ayé mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpè mi àti gbogbo tí ń ṣe ìgbéga mi àṣìṣe rere mi ọ̀yá bẹ̀rẹ̀ sí pọ̀ jáde wá fún mi ọ̀yá bẹ̀rẹ̀ sí mú jáde wá fún mi ọ̀yá bẹ̀rẹ̀ sí mú jáde wá fún mi àní ní àní tó àjà ní iṣẹ́ kan yàkùnrin lọ́sílẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ sí mú jáde wá fún mi ohun rere ayọ̀ gbogbo tó tọ́ sí mi sí ìwọ ilẹ̀ àní gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ẹnu mi ní orúkọ Jésù Kristi bí ọjọ́ ní sẹ́wọ́n ọ̀yá bẹ̀rẹ̀ sí pọ̀ wọn jáde fún mi àní gbogbo ọ̀rẹ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí pọ̀ wọn jáde fún mi ọ̀yá bẹ̀rẹ̀ sí pọ̀ wọn lébi lọ́wọ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí pọ̀ wọn jáde fún mi ọ̀yá bẹ̀rẹ̀ sí pọ̀ wọn lọ́wọ́ àní tó bá tó kọ́ nípa tiẹ̀ yín pé wọ́n yóò mú àsùkò jáde wá ọ̀yá bẹ̀rẹ̀ sí mú àsùkò jáde gbogbo tí ń ṣe ayé mi gbéga mi àṣírí mi gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí mú jáde fún mi nípa gbàtà àṣírí ọ̀rọ̀ àlàyé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù bó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi ọ̀daràn àmọ́ pálàṣẹ ni ìwọ ògo ayé mi ọ̀yá bẹ̀rẹ̀ sí ní tàn bẹ̀rẹ̀ sí ní yọ tuntun bẹ̀rẹ̀ sí ní fọ̀ ní ọ̀tún níbi gíga ìwọ ọ̀rọ̀ rere ní gbogbo bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ láti sísìn lọ àṣírí ayọ̀ rere bẹ̀rẹ̀ nínú ayé mi láti sísìn lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àṣẹ ni o kì í ṣe àbá bí ilẹ̀ ọjọ́ ní sẹ́mọ́ pẹ̀lú agbára Ọlọ́run aláyé ògo ayé mi ọ̀yá bẹ̀rẹ̀ sí ní tàn ju bó ti tàn lọ ọ̀yá bẹ̀rẹ̀ sí ní yọ ju bó ṣe yọ lọ ọ̀yá bẹ̀rẹ̀ sí ní fọ̀ ju bó ṣe fọ̀ lọ àyè bẹ̀rẹ̀ sí ní yọ tuntun ju bó ṣe yọ tuntun lọ àyè bẹ̀rẹ̀ sí ní fọ̀ tuntun ògo ju bó ṣe fọ̀ lọ àyè bẹ̀rẹ̀ sí ní fọ̀ níbi gíga sẹ́ ọ̀yá kúrò ní ilẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ sí ní fọ̀ níbi gíga ìran rere àjọ gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ báyìí àyè láti sinmi pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run aláyé bí ọjọ́ ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ àṣírí ayọ̀ owó rere gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ ní ayé mi láti sin lọ nípa agbára àti àṣẹ ọ̀yá bẹ̀rẹ̀ ní ayé mi láti sin lọ ọ̀yá àní owó rere ayọ̀ gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ àyẹ̀kọ̀ owó rere ayọ̀ gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ nípa àṣẹ àtàgbára Ọlọ́run ọ̀yá bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ wọ́n sọ àṣetẹ̀ ní orúkọ yíyá bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ sẹ́yìn. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin olóore aláàánú lọ́wọ́ látìlẹ́yìn fún mi ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ tẹ́ fi tọ̀ mí wá àbí tí fi tọ̀ yín lọ àbí tẹ́ fi pàdé ara wa tẹ́ fi sọ mi di ògo ńlá èyí tẹ́nikẹ́ni ò lè gbé pamọ́ àbí gbé bò àbí bò mọ́lẹ̀ tẹ́ fi sọ mi di ogun ńlá tẹ́nikẹ́ni ò lè dojúkọ débi pé wọ́n borí tẹ́ fi sọ mi di ẹni òkè tí ò lè wálẹ̀ mọ́lá bí kò sí pé yọmọ ga sí lójoojúmọ́ tí gbogbo rẹ lè mi fi mọ wá sí ìmúṣẹ àbí tí mi fi mọ ní àṣeyọrí oore gbogbo ọ̀yá ìṣẹ̀lẹ̀ yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí kankan lọ́gán àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọ̀rọ̀ àṣẹlélẹ̀ yìí o gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ láti ilẹ̀yìn fún mi àyìn láti ibi mímọ́ wá láti ṣíọ́nì wá ẹgbọ́ àyìn kí ni ìṣẹ̀lẹ̀ wo ni ó máa ṣẹlẹ̀ ohun wo ló máa ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ ohun wo ló máa ṣẹlẹ̀ èyí tí ẹ fi tọ̀ mí wá àbí tí ẹ fi tọ̀ yín lọ àbí tí ẹ fi pàdé ara wa èyí tí ẹ fi jí èbúté ṣàyọ̀mí fún mi láti sọ mi di ògo ńlá èyí tí ẹ ní kí olùlé gbé pamọ́ àbí gbé bò àti ìjẹ́ tí kò níbi gíga èyí tí ẹ fi sọ mi di ogun ńlá tí ẹ ní kí olùlé dojúkọ lé gún òbò rè èyí tí ẹ fi sọ mi di ẹni òkè tí ò ní wà lọ́mọ yìí kò sí pé ọmọ ga sí lójoojúmọ́ tí gbogbo òran rere ayé gbogbo pátá yóò fi wá sí ìmúṣẹ tí gbogbo àṣírí ayé gbogbo yóò fi mọ já sínú fún láti sin lọ ooo ìṣẹ̀lẹ̀ kọ́mẹ̀sì ní ìṣẹ̀lẹ̀ báyìí ní orúkọ Jésù Kristi bó sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o láti inú májèmọ̀ àtàgbọ́rọ̀ Ọlọ́run àlàyé wa ìsopọ̀gbọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ ọ̀yá àní ìṣẹ̀lẹ̀ kọ́mẹ̀sì ní ìṣẹ̀lẹ̀ báyìí àní ìṣẹ̀lẹ̀ kọ́mẹ̀sì ní ìṣẹ̀lẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ kọ́mẹ̀sì ní ìṣẹ̀lẹ̀ báyìí ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta màmá sọ kéde kan gbogbo àfáwọn èèyàn tí ẹ bá ti wà nínú àdúrà báyìí tí wọ́n ti fẹ́ gbàdúrà yìí ìwọ tó bá wọlé sọ pé sọ kí ọ̀tá ògo àti ìṣe rere kọ́mọ ìgbádùn ṣùgbọ́n èmi tèmi ń lè sọ kó kú dànù àtúnwá tágbára rẹ ni nítorí pé ọ̀tá ògo àbínú ògo ànínára wọn ìṣẹ̀ tí ẹ kọ́ wà láìsí èyí tó bá yẹ kọ́ wà láì kọ́ yẹ kọ́ wà láì nínú àlàáfíà dé pé yóò rojú tó ara rẹ̀ nítorí pé kíni wọn ò ṣe tán pé kó rógo lò níwọ̀n bá tí wọ́n bá sì wà láyé wọ́n mọ̀ jí ọlọ́wọ́ láti ṣe rere ni tóògùn rẹ̀ bá ti ń bọ̀ wọ́n mọ̀ dá padà àbí kó mọ̀ dínà rẹ̀ yòókù wa kò sọ̀rọ̀ rẹ̀ báyìí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin wo ni ọ̀tá ògo ọ̀tá àbínú ohun rere àti olùdíwọ́ àbí dènà fún ohun rere èmi ọ̀fẹ́ mẹ́rin tẹ̀ ń ṣe tí ègún tẹ̀ pé ti rẹ́ ní àtàwọn ènìyàn èmi ọ̀fẹ́ kò sí kẹtọ́ kàn mí ẹ̀yin orúkọ òkèjẹ bí orúkọ òkè wa àti gbogbo apára yín ọ̀yà ẹ̀rùn dànù àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èmi ọ̀fẹ́ mẹ́rin tẹ̀ ń ṣe tẹ̀ pé ẹ̀yin ọ̀tá
àní fún ìṣeré àti ìgbéga àti ògo mi tẹ́ pé ní àlóòlù alátakò abolójú abolódé náà fún mi láti ṣe láti rógò láyé àti ẹ̀yìn àti gbogbo agbára ayé ẹ̀yìn ẹ̀sùn ìdáná ẹ̀yìn orúkọ òkè jẹ́ ẹ̀yìn àfihàn ẹ̀yìn adínàlà yẹn lọ́lọ́dún ẹ̀yìn àtakò ògo àti ṣeré mi ó ní orúkọ Jésù àti gbogbo agbára ẹ̀yìn orúkọ ẹ̀yìn ẹ̀rùn dànù ẹ̀sùn dànù ẹ̀rùn dànù ẹ̀sùn dànù ẹ̀rùn dànù ẹ̀sùn dànù àṣẹ ni o láti ọ̀dọ̀ Ọlọ́run àyíwá àyè kì í ṣàbá ẹ̀yìn ẹ̀rùn dànù ẹ̀sùn dànù àti gbogbo agbára yín. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ara rere tuntun fi ayé mi dá ní ayé ní àárọ̀ ní ọ̀tun fún oore rẹ̀ tó tún bẹ̀rẹ̀ ní ayé mi ní ọ̀tun ìdí òtún mọ̀ tẹ̀síwájú nígbà gbogbo màá tún sọ wípé síwájú àṣíwájú mọ̀ gba ògo lọ mọ̀ jẹ́ agbára ìdúgbò sí jẹ́ agbára iná mi mímọ́ agbára àti àṣẹ rẹ̀ láti mọ̀ kọ́ wa láti mọ̀ tọ́ wa láti mọ̀ dárí wa láti mọ̀ ṣe gbogbo nínú ìfẹ́ rẹ̀ ẹ̀yà gbé wá sọ̀kalẹ̀ ní ọ̀tun àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé bàbá mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ fún ìjẹ́rìí agbára ti wà láyé rẹ̀ ní ọ̀tun ní òwúrọ̀ yìí fún gbogbo àṣepé iṣẹ́ ìgbàlá tí wọ́n tún ti ṣe ní òwúrọ̀ yìí ògo ni fún orúkọ rẹ̀ èyí ni fún orúkọ rẹ̀ fún gbogbo ìjà àdógún tí wọ́n tún ti ṣe ní òwúrọ̀ yìí ògo yẹn ni fún orúkọ rẹ̀ fún ìgbéga tuntun àti ìgbédìde tuntun àní ògo tuntun tó ti yọ̀dá fẹ́ni kankan àní òrùba ògo ni fún orúkọ rẹ̀ àní àtàwátà wà níbí àti gbogbo àti gbogbo tí wọ́n wà ògo ni fún orúkọ rẹ̀ ìyẹn lẹ́ẹ̀kan sí bàbá mi mímọ́ ẹ̀yà tó mọ̀ gba ògo tí bó ṣe gba ògo lọ láti mọ̀ jẹ́ agbára tí bó ṣe jẹ́ agbára rẹ̀ ìwàlẹ́ yà tó mọ̀ fi ọ̀bọ̀ ṣe fẹ̀ jẹ́ gbogbo ògo ni ó tó mọ̀ jẹ́ bó ṣe jẹ́ tirẹ̀ ṣìdá sọ̀rọ̀ yà mọ̀ ìfowópamọ́ ọ̀rẹ́dá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù bá mi àtọ̀lọ́run mi fún mi nírànwọ́ rẹ̀ kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ̀ ọba ìyanu bàbá mi àtọ̀lọ́run mi oníṣàrà ńlá fún mi nírànwọ́ rẹ̀ ológo dídán kí lérò ká gbogbo ayé ẹlẹ́dàá wa o lọ́lá orúkọ bàbá tó mọyì ọmọ ò bá mi àtọ̀lọ́run mi àtóbi jù ó fún mi nírànwọ́ rẹ̀ bàbá tí kì í fọ̀rọ̀ mọ́ rẹ̀ ṣeré kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kàn ní orúkọ Jésù gba ọpẹ́ àti títí láwọn ọmọ ènìyàn láwọn gbọ́ orúkọ rẹ̀ ga àti awátàwà níbí àtàwọn tí wọ́n gbọ́ àti wọ́n wà fún gbogbo iṣẹ́ ìgbàlà ọ̀tun ògo tí wọ́n ṣe báyìí kọ̀ọ̀kan wa fún ìdààmú àti ìpọ́njú àti ìkorò ayé nìkan tí wọ́n ti gbókò tó sọ́dà ayọ̀ ìdí òfin ayọ̀ dípò rẹ̀ ògo ni fún kan gba ọgbà àti yẹn títí láwọn ọmọ ènìyàn láti mọ gbọ́ orúkọ rẹ̀ ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró bá ti ń tẹ̀síwájú àánú togotogo àánú tọ́látọ́lá ayé wa kò tó wà bákan náà mọ́ ẹ̀rí rere ayé gbogbo ọbẹ̀ nínú ayé wa ò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti àkókò lọ gbogbo táyì kankan wá ti wò nínú ayé tó tẹ̀lé kankan dojúkọ táwọn ògbé ó le kò sí létí mọ́ láti àkókò yìí lọ ọ̀nà àbáyọ wà fún Ọlọ́run wà àbáyọ fún ọlọ́bẹ̀ sì jẹ́rìí wà láàyè rẹ̀ bẹ́ẹ̀ ni orí kò yí padà orí ọ̀fẹ́ tí bàbá fi jẹ́ rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ gbogbo sì jẹ́ ti Ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo fàlùkù. Àmín àmín.